Koikimedia bring the world closer to your doorstep. Today being 24th of December 2023. We are live and direct here at Idumota, Lagos State, where there is a carnival that is taking place at the streets of Idumota, Lagos State. As you can see, the people are here right now. They are just see all the ladies. They are getting set to walk around Idumota here in Lagos State. Today being 24th of December 2023. So we are here live at Idumota, Lagos State. Okay, sir. Okay. Mustafa Okumi alias Akasa. Ẹjọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ká tún rọ́jò èdè. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá wa. Òun ló kó àwọn elders ló kó wa jọ ọmọ tó dání. Aṣíwájú tó dání. Ọlọ́run máa fún lẹ́mìí kúkú àtàláfíà ara. Túndé bàbá wa. Gbogbo àwọn èrò ìlú òyìnbó tàpé ọyọ tó fún wa ní nǹkan. Owó ẹ̀mí kúkú wa máa bá wọn. Wá kéré òkò délé agbọ̀rọ̀ náà. Ẹ ṣé sà, ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀, ẹ jọ̀ọ́ kí là ń ṣe lè ní kí lẹ̀ ń ṣe ní Idumota lè ní. Walking. All right. Ẹ sà, àwọn wo ló kó jọ? Bàbá wa, Túndé bàbá wa. Okay. Báwo lẹ̀ ń ṣe jẹ́ ní ìlú Idumota sà? Ọmọ bíbí Idumota yìí ni mí. Okay sà. All right. Láti bẹ̀rẹ̀ ti wà ní Idumota, ṣé láti kékeré lọ́tún bí? Láti kékeré náà ti bí mi sí Idumota yìí. Ẹ ṣé gan sà, kí ni àwọn ọmọdé fẹ́ sọ fún àwọn ará Idumota àti àwọn ọ̀dọ́ tó ń bọ̀? Mo ti mo fẹ́ sọ báwọn ọ̀dọ́ nítorí mi sì àgbà náà ti ń dé. Mo ti mo fẹ́ sọ báwọn ọ̀dọ́ ẹ kóra yín pọ̀, ẹ bá kóra yín pọ̀, ẹ bá bàrà yín jà, ẹ ṣe ètò gẹ́gẹ́ bí bàbá wa ó ti ṣe ètò ní gbogbo ẹ̀dá. All right. Ẹ ṣé gan sà, ẹ ṣé gan. This is Koikimedia. This is Koikimedia live from this Koikimedia. We are taking a report. Adúmọ̀ ọ̀dẹ sọ sà, Ọlọ́run pẹ̀lú yín sà. A dúpẹ́ fún bẹ́ẹ̀ kó àwọn ọ̀dọ́ jọ àti fẹ́tẹ́ní sí àwọn ọ̀dọ́ nílùú Idumota. À ń tún máa rí báyìí sà. Ẹ ṣé gan sà. Ẹ ṣé gan sà. Ẹ ṣé gan sà. Today being 24th of December 2023, live and direct here in Idumota, Lagos State. As you can see, this is the Elders Forum here in Lagos State. Live and direct. These are the headers, as you can see. People are getting set. They are very happy. They are very happy here in Lagos State. Ekarosa. Erasa. A rí pé inú àwọn èèyàn ń dúlé ni. A rí pé ọ̀dọ́, àtàgbà, àtàrúgbó, àtòmídán, gbogbo wọn ṣáà kó sí ṣọ́tà pé ní verse. Inú wọn ṣáà ń dùn, wọ́n fò sókè. Àwa ní pé àwọn ọmọ tó ń ṣe ẹjọ́ kí ni wọ́n ń ṣe lè ní sà? Lákòókò náà kọ́ ní bọ́lá. Òfin bàbá ìjẹ́jú, àwọn àlàáfíà fún Idumota, àwọn ìrẹ́pọ̀ fún Idumota, ìlú Èkó, fún Nàìjíríà, wọ́n náà rí gbogbo ọmọdé àgbà, àti àtàrúgbó ní àtọ́gbà tó jẹ́ Idumota, wọ́n lápòjújọ sí ilé mi láti máa tọrọ fún àlàáfíà, tọrọ fún ìrẹ́pọ̀, ìrẹ́pọ̀ gbogbo Èkó, ìrẹ́pọ̀ gbogbo Nàìjíríà, àdẹ́gbẹ̀ fún Ọlọ́run pé ní ọgọ́rọ̀ náà, Ọlọ́run á fún wa lẹ́yìn. Ẹ sà, báwo rí kí ni orúkọ yín àti pápá jùlọ báyìí jẹ́ ní ìlú Idumota? Orúkọ tèmi ni Babátúndé Adéníyì, ọmọ bíbí ìlú Èkó nílé mi. Àwa jẹ́ òjẹ́sàmà Idumota Young Elders Forum. Idumota Young Elders Forum ni àwa tó fún pé àwọn àgbàlagbà, àwọn central body náà wà. Oníkàkùn náà ṣe tiẹ̀, àjọ ìṣẹ́pọ̀ náà ni o. One love náà ni ìfẹ̀yẹ̀kọ̀ náà ni òpó àjọ tó fún.
ṣùgbọ́n ẹ̀yọ̀ pé àgbàlagbà oníṣe orò bí èwe àwọn oníṣe lágbàlagbà òun náà àgbàlagbà náà fi láì jókòó ti wá sílẹ̀ láti fi lè wá lọ síwájú Idumota àti bírèkì òun lọ síwájú ọlọ́run ní ìpínlẹ̀ tó sọ́lẹ̀ kan sí ọlọ́run ọba àwọn ọmọdé wa láti wọlé. Ẹ ṣe kan sà a ò ní fẹ́ iṣẹ́ àṣemọ́ kò fẹ́ bèrè ni ṣé tọ́wá ti ṣe lè ní ọdún yìí ṣé wọ́n ní ṣe mọ́ ní ọdún tó ń bọ̀. Ìdájọ́ bí a ṣe sọ ọdọọdún náà máa ṣe kọ́lọ́hún jẹ́ lẹ́mìí sí ọdọọdún náà máa ṣe nítorí kò ń ṣe fún láti ṣe ayẹyẹ nìkan bí ọ̀bí ọbẹ̀ jẹ́ wọ́n lè jẹ́ kí ó wà fún wípé ọkọ̀ unity bí o gbọ́dọ̀ 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 ọ̀jọ̀kan alábí alẹ́ ìjọba ó wà fún wípé ìjọ́jà ló gbẹ̀yìn wọ́n jọ máa wà ní àbójútó. Ó wà fún so many things. Dáadáa, wúrọ̀ mi lẹ̀ pé máa dálẹ̀ fún torí pé a ti ṣe ayẹyẹ yìí nípa nítorí wọ́ọ̀dù. Continuation, àdẹ́gbẹ́ ọlọ́dọ̀ fún ọlọ́run máa pé ọlọ́run ẹgbẹ́ sí ẹ̀sùn wa lónìí. All right, ẹ ṣe gan sà, adúpẹ́ àmàríbá, kí ni bọ̀, kí ni àmọ̀rin fún àwọn ọ̀dọ́ Idumota? Àmọ̀ràn fún wọn, mo ti sọ síwájú pé wọ́n dákun lórí rọ́ọ̀kì òjòlórú ní wọ́n dákun lórí wàhálà wọ́n dákun lórí rògbòdìyàn wọ́n dákun àti máa lo ìbọn lọ́wọ́ láti máa fi bára wọn jà èyí tó ṣe pàtàkì sílẹ̀ òun ní ojú ògbègbè olóòtú máa ń mú wọ́n bá ti mú orí wọn pé gbogbo ọwọ́ tó tilẹ̀ á lè wá ṣẹ̀ṣẹ̀. Alright, ẹ ṣe gan ẹsà ẹ wà ní live bàbá yìí gbogbo àbáyé ló ń wò yìí this is Koikimedia International all the world in the world they are watching you right now kí ni àmọ̀ràn fún àwọn tó wà lókè òkun pé ilé dùn o àjòdábílé kí ni àmọ̀ràn yín. Inú mi dùn fún kan tó sọ yẹn sórí àwọn Idumota yan ẹ̀dá sọ̀rọ̀ tí mo sọ yìí ètò tá a gbé kalẹ̀ yìí ní ọlọ́run àtọ́lá gbogbo àwọn tó wà lókè òkun ọmọ Idumota tó wà lókè òkun ló yẹ ká rí ṣe à ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ tí wọ́n máa dárúkọ fún ìtumọ̀rọ̀ tínú wọn máa dárúkọ mọ́hùn mi òkú bí máa dárúkọ Abdullahi Ọlátẹ́jú tó wà London mọ́hùn mi òkú sí ló wà London Yusuf àbáwá Canada máa dárúkọ àbọ̀lọ́rẹ́ Savage tó wà London dárúkọ àtúkọ́lẹ́gbẹ́ wà Amẹ́ríkà àtàwọn olómi tí ìrántí dárúkọ. Alright, ẹ ṣé gan sà, a máa rí bá sà, ẹ ṣé gan, bá ṣe mọ̀ pé Idumota they are always a champion in Lagos State, wọn kì í carry last, so thank you so much, ẹ jọ̀ọ́ ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn tó wà lára ẹlẹ́tọ́ ń gbọ́ yín lára àwọn aráàlú. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Babátúndé Adéníyì, Ìwà, All right, this is Koikimedia Live. Right now, we are live right now at Idumota here in Lagos State. As you can see, we are getting set to walk around Idumota. Good afternoon, good morning, wherever you're watching us from all the whole world. This is Koikimedia Live right now at Idumota. Okay. Hello, birthday. Our day. All right, what's your name? What are you doing today? Today is your birthday, right? All right, congratulations to you. All the world they are saying congratulations to your birthday, on your birthday. Koikimedia saying congratulations on your birthday. Let's go, sir. All right.
Koikimedia live, reporting live from Idumota Carnival Walk with Unity and Peace in Idumota, Lagos State. I'm right with the secretary of Idumota Young Elders, Eshegon Babawa, Eshegon. This is the Koikimedia reporting live throughout the whole world. It's an international media. We are reporting live. They are watching you live. It's a live. They are watching right now live. Hey John, hey, what are we doing today, Babawa? We are doing Unity for Work. This is a program meant to enhance communities all together. There are some distractions about equality and tolerance. So the community is divided. But without dividing, it's not a good thing for us. So we decide that we should embrace this and unity in our community. So because when we divide, the community is not happy. But when we are united, the community is happy. So we call ourselves both the young, the middle-aged, the elderly ones, even the elderly generation. So we call ourselves together and we are the what is going forward? So we All right, thank you, sir. As the secretary of the youth, please, sir, what's your name? What's your name? Alaji Teslim. All right, thank you so much, sir. As we have seen that people are happy today for your good work, for the community, for the youth are putting together, bring the unity, bring the love to the community. Is it this thing, what they are doing today, is it going to be just today alone, or is it a continuous process? Alright, thank you so much, sir. After the work, I'll still come back to you. I'll have another interview. Thanks so much. Thanks very much, sir. This is Koikimedia Live. They are watching you from Canada, US, UK, any continent in the whole world. Thank you so much. I'm still coming back to you after the work, sir. Thank you. Alright. Alright, you're welcome, sir. Alright. Alright, thank you so much. Alright, Koikimedia bring the world closer to your doorstep. As you can see, hello.
reporting from Lagos State. As you can see, people are very happy about the work in Lagos. As you can see, ladies are very happy.
affirmation, what is it? Waka, waka, no level. Waiting now, baby. Waiting now, baby. The kids have the guys going school. Waiting now, baby. The honey can be good, yeah. Waiting now, baby. One time. Say it. Okay, Pearly. How are you doing? Okay, Pearly. Are you ready? Are you ready? Let's get walking. Let's get walking. Say it. All I have to see is, one line you can say, I show my brother. Let's go. Are you ready? Are you ready? DJ, zoom it up, zoom it up. DJ, what's up? Right clap, right clap. Somebody
Wow.
Hey! Oh yeah.
mosquito ní àdúgbò ìrẹsùn àbálẹ ọkàn alábìdún bàbá 500,000 people ní sùn tí a ní kílódé ìwé máa wí olówó ní ìlú ìdìbò sí ojú sí ìfẹ́. bàbá tí a gbọ́ máa ń lò ọdẹ ṣááyé ọjọ́ ọjọ́ ìlú ìgbà àtàyè sáré sátàyè àwọn tó kí sáré pé. Idumota wà. Idumota wà o. Wọ́n bá ti dé bá sọ Idumota yìí sílẹ̀. Àwọn àwọn aṣáṣe máa bọ̀. Ètò Idumota lọ́lọ́dẹ̀ yìí. Ajé máa ń lò. Ìdílé báyìí ti kẹ̀kẹ́ ń lò. Ṣẹ́dílé. Ìyàwó ìdílé báyìí ti kẹ̀kẹ́ ń lò. Hello, children. Don't sleep, I shall move. Children, Calm down. Don't sit on the wheel. Go down. Hey. Calm down. No, head down. Bye.
Koikimedia bring the one closer to your doorstep. Maybe 24th of December 2020. Live right now. Live right now. Reporting live from Idumota, Lagos. We are reporting live from Idumota, Lagos. This is walk in Idumota community. Walk in Idumota community. As you can see, the carnival going on right now. Live carnival from Lagos State. Koikimedia bring the walk closer to your doorstep. Santa!
freestyle, shabba, shabba, freestyle, we can be the costume number. Play out for you, really judge you, really judge I've seen it before, they told you, you have to come around for okay, I am alive, I got some of money, you said that I stay over my town, you will let you around, time is way up. Hey, so we're going to let you say, I'm a dollar, that's you know. What is that?